لبيك اللهم لبيك. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wo Sunna TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àkòrí kan lóṣù kan náà la máa ń ṣe. Lóṣù tá a wà yìí àwọn àlùfáà wa yóò máa bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ hajj. Báwo la ṣe lè ṣiṣẹ́ hajj ní àṣepé? Kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí ó kọ́ wa nípa ẹ̀? Báwo la ṣe kọ́ Kaaba? Kí làwọn òfin tó dúró mọ́ iṣẹ́ hajj? Gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa wò lórí Sunna TV. Ìmọ́lẹ̀ Islam ní gbogbo àgbáńláyé ẹ má gbàgbé o, ẹ máa wò wá kẹ́sì máa gbádùn wa. La sharika lak. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن ضل فلن يجد من دون الله وليا مرشدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له بنى دينه الإسلام على 5. ثم الصلاة والسلام على البشير النذير المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وعلى كل من اقتفى آثاره إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. اعلموا عباد الله أن خير الكلام كتاب الله وخير الهدي سنة نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله من النار. أدعوك بفهم ولون ayin Ọlọ́run afògo fún Ọlọ́run ọba alágbìyèlé ọba alátìlẹ́yìn ọba afinimọ̀nà ọba tí ń gba títúbà ẹ̀dá ọba tí ò lórogún tí ò sí lọ́ba kan lọ́lọ́run ìkẹyìn tí ó jẹ́ oyé wa pé ẹ̀sìn tó ń yọ́nú sí ẹ̀sìn ìsìláàmù ni ó ní òun gbé ìsìláàmù yìí sórí òpó 5 tí gbogbo yín náà ti mọ̀. ìjẹ́rìí pé àṣọlọ́lọ́hun òyíṣẹ́ ìkẹyìn gbogbo àgbáńláyé ànábì wa Muhammad ni ìyẹnjọ́ kan irun ó di 2 àwẹ̀ ó di 3 zakat di 4 hajj ló gbẹ̀yìn ẹ̀. lẹ́yìn náà ó yẹ kí ẹ mọ̀ yí pé èyí tó dájú nínú ọ̀rọ̀ Al-Qur'ani ni ọ̀nà mọ̀ tó sì dájú òun ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó má jẹ́ ti ànábì wa Muhammad àtọrọ rẹ̀ fáwọn ará ilé rẹ̀
láwọn tí wọ́n gbọ́ pé rẹ̀ tí wọ́n sì jẹ́ pé atọrọ fún gbogbo àwọn sàábé níbi ìfi òdodo fi dúró lẹ́yìn ànábì wa Muhammad. bẹ́ẹ̀ náà ni atọrọ rẹ̀ fúnra wa láwa àlùmọ́ ànábì wa Muhammad. ọlọ́run kàwá mọ́mọ́ gidi lẹ́yìn ànábì wa Muhammad ká lè jèrè pẹ̀lú wíwà pẹ̀lú ànábì wa Muhammad inú Jannatul Firdaus. Àmín. ẹ̀yin ẹrú sí ọlọ́run, ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sódodo tẹ́ sì gbà yí pé kò sódodo níbi kan bí bá ṣe yìí tí ọlọ́run sọ tánàbí yìí fi kalẹ̀ fún wa. ẹ̀yin lẹ́ṣà Sunna TV Yorùbá láàyò pòun lẹ́ẹ̀mọ́ wò torí bẹ́ẹ̀ lódò yìí wà, òun lẹ́sì gbọ́ lẹ́fi mọ̀nà akínyín. ọba tí ó ti fi rú èyí fi kẹ́ wa torí nígbà kan kò sí. adúpẹ́ fọ́ba àwọn ṣètọ́nì tí máa yọ̀yàn kó lórí ọ̀nà òdodo ọlọ́mọdé ọ̀rá yìí lára wa. àkọlé wa tòní, àkọlé tó ṣe dédé àkókò tí a wà ní gẹ́gẹ́ bí mùsùlùmí. a wà nínú palẹ̀mọ́ hajj báyìí, lóòótọ́ lè palẹ̀mọ́ léyà náà lára wọn ló wà. àmọ́ àkọlé yìí òun ni àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ mọ́ ṣe hajji. ó mi kí àkọlé yìí kí ó yé wa kó mọ́ dàrú. kìí ṣe ọlá tí ń bẹ fún hajji ṣíṣe, bó ti jẹ́ pé ó dá ká mọ̀ yẹn náà. àmọ́ àkọlé yìí pàápàá ni pé àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad tó sọ nípa iṣẹ́ hajji. ṣáájú kí a tó mọ́ ara wa létí àwọn àsọ́lẹ̀ yìí, a kíra wa ìpè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. lẹ́yìn sálámà yìí ó yẹ wa pé iṣẹ́ hajji lóòótọ́ ó lè mọ́ pọ̀, àmọ́ ó láwọn àlàyé wẹ́wẹ́ tó sì jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ nípa ọ̀kọ̀ọ̀kan nínú àwọn iṣẹ́ yìí. lóòótọ́ hadith tó kó gbogbo ẹ̀ jọ ó sì tó nídìí ọ̀ràn, òun ni gbólóhùn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbàtí ń sọ yí pé khudhu anni manasikakum, bẹ́ẹ̀ ṣe ṣẹ̀ sí yín ọwọ́ mi ni ẹ gbà. èyí ni ó kọ́ pé ní sákìyèsí kò níbi ìfẹ́ nú, kò níbi ìmọ̀ ọ̀rọ̀ ipa ọgbọ́n mi wà tá a lè dáṣẹ́ sí, àbọ̀ mi wà tá a lè ṣe káfíńtà nábì wa Muhammad ńlẹ̀. bàbá tí wàá rántí àdísì pàtàkì jùlọ inú hajj lànàbí sì sọ tọrọ ṣe dédé gbogbo ohun tẹ́yìn fẹ́ ṣe nínú ẹ̀sìn. àmọ́ yẹ ká mọ rántí àdísì yìí lóòrèkóòrè. pàtàkì wa Muhammad ó lọ lóòótọ́ àmọ́ fohùn lẹ̀ pé khudhu walitakhudhu anni manasikakum, ọwọ́ mi ni ẹ gbà bẹ́ẹ̀ ṣe ṣẹ̀ sí yín. tó ńgbà ní ọ̀rọ̀ nípa hajj kìí ṣe ohun tó pọ̀ jùlọ, àmọ́ láwọn àlàyé wẹ́wẹ́ mi. bàbá gbé ọ̀rọ̀ hajj tábà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ hajj, ibo lẹ́yìn ló pa ti lè bẹ̀rẹ̀. pọ̀rọ̀ hajj pápá ẹ rí i pé níbi àníyàn ni. àníyàn yìí ní ohun tí ń tọ́ka pé kò sí kankan tí ò tí ì sílẹ̀ nínú ẹ̀sìn Islam. bí ò bá ti mọ̀ ò tí ì mọ̀ ni súnmẹ́ni tọ́mọ kó béèrè lọ́wọ́ rẹ̀. irú àyẹ̀wò láti gbé ìrọ́m, wá gbé ìrọ́m ọ̀hún kí láàmú sọ, bàbá kò láyè yìí kí láàmú ṣe, ibo là ń lọ, gbogbo ẹ̀ pátápátá ló ti wà ńlẹ̀. la fi ń ké olùdarí wa olóòtú àgbà tí ń tó nǹkan náà bó ti yẹ, kọ́nà bá láàánú kó bá tó gbésí ayé tiwọn náà kó dájú báyìí lọ.
ìyẹn ni ò ní jẹ́ kábẹ̀rẹ̀ níbòmíì bí ìbá ṣe nínú àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí Abdullahi ibn Abbas gbà wá tí ń sọ̀rọ̀ níbi ìbò láti ìdàníyàn torí bẹ́ẹ̀ ní chájì ti bẹ̀rẹ̀ fún gbogbo ọ̀nà chájì tẹ́dà fẹ́ ṣe torí ájì náà oríṣi mẹ́ta ni àmì ìta mọ́ sábà ṣe lọ́dọ̀ wa tí wọ́n sì ń ṣe jù lágbàáyé òun náà ni àtàmọ́tọ̀ ìyẹn ni umura lọ́tọ̀ hajj lọ́tọ̀ tó àwọn Yorùbá náà ti lórúkọ fúló ni wọ́n ti ń pè ní hajj oníbejì kótó akan kiron umura pẹ̀lú hajj àṣepapọ̀ lè yẹn kótó akan ifrat jẹ́lẹ̀ kẹta wọ́n hajj nìkan lè yẹn yẹn ò ní umura nínú àmì yóò wò ó jẹ́ ibi náà láti bẹ̀rẹ̀ hadith tí Abdullahi ibn Abbas gbà wá táwọnú Sahih Imam Bukhari táàrí ó sì ń bẹ nínú Sahih Imam Muslim náà tí fi ń ṣàlàyé àyè kọ̀ọ̀kan fúlù kọ̀ọ̀kan Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àyè tí àwọn ará Madina ó ti gbé ìrọ́mù wọn Abdullahi ibn Abbas ó ní waqata Rasulullahi sallallahu alayhi wa sallam li ahli al-Madina dhal Hulayfa wa li ahli ash-Sham al-Juhfa wa li ahli Najd qarna al-manazil wa li ahli al-Yaman Yalamlam fahunna lahun wa man ata alayhinna min ghairi ahlihin liman kana yuridu al-hajja aw al-umra faman kana dunahun famuhilluhu min ahli wa kadhalika hatta ahlu Makkah yuhilluna minha sallallahu alayhi wa sallam. Àkókò àti àyè tí ẹni tó bá jẹ́ pẹ̀lú Madina ló ń fẹ́ kó àbára ìlú Madina ni àbọ́mọ̀ ìlú Madina ni Zul Hulayfa ibẹ̀ ni ó ti gbé ìrọ́mù tiẹ̀ orúkọ náà kú bẹ́ẹ̀ lóòótọ́ olú àwọn orúkọ míì gẹ́gẹ́ bí Abiyaru Ali lára àwọn orúkọ táyì náà ń jẹ́ lónìí nìyẹn ẹ̀rì àbí o bá ti sọ mìkọ́ọ̀tù lásán bá ti wà mọ̀ bá ti sọ mìkọ́ọ̀tù ibẹ̀ yẹn náà ni àyè náà ni wọ́n ń pè ní Zul Hulayfa èyí ni ẹni tó bá fẹ́ kó nílùú Madina yálà ọmọ ọbẹ̀ ni àbó fẹ́ kó níbì kan ló fi jẹ́ pé àwa ní Benin lọ́dún yìí àti láwọn ọdún mélòó kan sẹ́yìn bá ti kó ní Kotonu ń bè yìí Madina náà là ń lọ àyìn làwọ́ ti gbé ìrọ́mù tiwa láti dàníyàn tiwa àwọn tó fẹ́ kó ní Sham yẹn Syria Lebanon àti báwo la pè Palestine àwọn ìlú yẹn nígbà náà Sham ní gbogbo ẹ̀ papọ̀ àwọn ó gbé tán ní Juhfa ẹni tó fẹ́ kó ní Najd òun gbé ìrọ́mù tiẹ̀ ní Qarnul Manazil ẹni tí ó kó ní Yaman òun gbé tiẹ̀ ní Yalamlam Ànábì ní sallallahu alayhi wa sallam fahunna lahun àwọn ará abẹ ayé tí wọ́n nìyẹn walamana ata alayhinna min ghairi ahlihin àtẹni tó bá ń kó bì kan tó jẹ́ bẹ́ẹ̀ ló fẹ́ gbà fi lọ sí hajj bẹ́ẹ̀ ni ó ti gbé tiẹ̀ ẹ̀rí fẹ́yìn tó fẹ́ ti lọ hajj àbí tó fẹ́ lọ umra bẹ́ẹ̀ l'Ànábì sọ̀kalẹ̀ kọ́dà Ànábì ò wá débẹ̀ kó dárọ̀ dúró Ànábì títí dá ọ̀rọ̀ àwọn ará ìlú Mẹ́kà ilé wọn làwọn ó ti gbé tiwọn yẹn pé Mẹ́kà náà làwọn ó ti gbé tiwọn wọn ní kò ní Mẹ́kà fi lọ bì kan èyí jẹ́ àdìsí alákọ̀ọ́kọ́ àdìsí pọ̀ ní jaburata tó sọ̀rọ̀ nípa hajj ní wẹ́wẹ́ mọ́ àwọn àyè kọ̀ọ̀kan pàtàkì jùlọ àwọn àyè tó ṣe pé ó lórúkọ jù tí o lè ṣe kó sọ̀rọ̀ hajj kó má dorúkọ àwọn àyè yẹn àwọn àdìsí tó sọ̀rọ̀ nípa yẹn òun náà ní àmúwá gẹ́gẹ́ bí àkókò mo sì rò pé ẹ̀ náà ti tó yín gẹ́gẹ́ bí ìlàkàyè tí ó wà lára yín tó ṣe pé àbọ̀rọ̀ ti tó kọ́lọ́mọ̀ bá láàánú kó ṣàlékún ìlàkàyè yìí ẹni jáde sàlákọ̀ àdìsí ẹlẹ́kejì àdìsí Sahal bin Sa'd ni
ẹ̀rí èyí tí àyè tá a ti gbé ìrọ́m àti gbọ́ yẹn bàbá adáyé náà kí láá ṣe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam oní ma min muslim yulabbi illa labba man an yamini aw an shimali min hajarin aw shajar aw madar hatta tanqati al ardu min ha huna wa ha huna. Sahal bin Sa'ad ni ó gba àdìsí yẹn wá àárín nínú Sunan Imam Tirmizi kí ló wí ó ní kò sí mùsùlùmí kan nígbàtí ó dá èyí tí ó ti gbé ìrọ́mù tó gbé ìrọ́mù ẹ̀bù ṣe wọ́n fẹ́ dà níyàn tó sọ labbaika Allahumma hajjan tó bá jẹ́ ajíìdì kan ló fẹ́ jẹ wájì pẹ̀lú umra ni labbaika Allahumma umra yóò kọ́ dà níyàn umra náà tó bá ti wá dà níyàn yẹn ọ̀kún kankan bí kò mọ̀ sọ pé labbaika Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. Gbólóhùn yẹn ni ó mọ̀ wá wí lẹ́ni tí yóò dojú kọ ìlú Mẹ́kà bí ó kókó. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kò sí mùsùlùmí kan tí ó sọ labbaika illa labba an yamini gbogbo tó wà lápá ọ̀tún rẹ̀ bẹ́ẹ̀ làwọn náà mọ̀ ṣe labbaika aw an shimali gbogbo tó wà lápá òsì rẹ̀ gbogbo àwọn náà mọ̀ bẹ̀rẹ̀ labbaika lẹ́ẹ̀kan náà ni mina hajar ó lè jókòó lásán yóò mọ̀ ṣe aw shajar ó lè jégi àwọn náà bẹ̀rẹ̀ labbaika lẹ́ẹ̀kan náà aw madar àbí ilé àbẹ̀rẹ̀ wọ̀ gbogbo tó wà lọ́tún yóò máa ṣe làbáyíkà gbogbo tó wà lọ́sì yóò máa ṣe làbáyíkà lẹ́ẹ̀kan náà ni hatta tanqatu al-ardu min hahuna wa hahuna títí débi tí ilẹ̀ ó ti dúró ẹgbẹ́ lọ́tún báyìí títí fi lọ lọ́sì náà báyìí títí fi lọ ni àwọn náà máa ṣe làbáyíkà tí alálàájì àbẹ́nú umra ṣe nínú jẹ́ àdìsẹ́ ẹlẹ́kẹta ó jẹ́ àdìsẹ́ ẹlẹ́kejì ẹ̀dákun àdìsẹ́ ẹlẹ́kẹta àdìsẹ́ tí Abubakar Siddiq òun náà yìí tètè Abubakar Siddiq tètè gba àdìsẹ́ wa àmọ́ gba àdìsẹ́ wa nínú ọ̀rọ̀ hajj kọ́lọ́n kó yọ ní sàtì gbogbo àwọn sàábé èyí náà jẹ́ lára ohun tó jẹ mọ́ làbáyíkà tó ní wọ́n bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé ayyul hajj afdal wí fún ààrẹ òjíṣẹ́ ọlọ́run olódáàjù nínú iṣẹ́ hajj tá a ṣe sallallahu alayhi wa sallam anábì fèsì ó ní al-hajju was-sajj ń tó dáàjù nínú iṣẹ́ hajj tá a ṣe ó ní làbáyíkà tá a ṣe sókè tá a gbóhùn sókè fi ṣe àti ẹran tá a pa níjọ́ léyá mo sọjọ́ léyá torí jọ́nà làwọn náà pẹ ẹran lọ́hùn jọ́nà lákò ní Muzdalifa lálọ́ jùkò lápadà sínú Mínà torí kìí ṣẹran léyá o ẹna tó jẹmọ́ ṣe hajj ni anábi fèsì pé ìyẹn ló dáa jù ní jọ́nà al-hajju tánàbí wa Muhammadu sọ yẹn ń jẹ́ ká mọ̀ yìí pé làbáyíkà ìyẹn ń gbóhùn sókè fi sọ ni kí tí ó tá ní mò ń sọ sínú rárá o ahọ́n rẹ gbọ́dọ̀ mọ̀ yí làbáyíkà Allahumma làbáyík ẹ̀rí bẹ́ẹ̀ là á sọ àmọ́ obìnrin ò ní wá gbóhùn tí ẹ̀ lóòkè jù nítorí fìtínà tó lè ṣẹlẹ̀ níbi ohùn wọn àmọ́ kì í ṣe kó lóhùn òun fọkàn sọ àbọ̀ òun sọ sínú rárá o òun náà mọ̀ yí ahọ́n rẹ̀ padà pé làbáyíkà Allahumma làbáyík labbaik la sharik òun náà mọ̀ sọ bẹ́ẹ̀ àmọ́ òun ní lọ́ọ̀kì bí tọkùnrin àmọ́ àwọn ọkùnrin òun náà mọ̀ lọ́ọ̀kì ní ẹ̀rí pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak ẹ̀rí gbólóhùn yẹn
òun lẹ́ni bọ́dì ó mọ̀ wí pé labbaika Allahumma labbaik ọlọ́run àjẹpẹ́ rẹ o ọlọ́run àjẹpẹ́ rẹ innal hamda wa ni'mata laka ẹ̀yìn tó tọ́ títí ẹ ní í ṣe gbogbo dára títí ẹ náà ní í ṣe ọlá kò sẹ́nìkan tó ní títí ẹ ní la sharika lak kò sọ̀rọ̀ ogún kan fún ọ gbólóhùn yẹn ìhun lámọ̀wí sókè títí tí ó fi di pé a fi dé ìlú Mẹ́kà èyí ni jẹ́ àdìsẹ́lẹ̀ kẹta àdìsẹ́lẹ̀ kẹrin a máa ṣe gbólóhùn yẹn bàbá fojú kan Káàbà a dá gbólóhùn yẹn dúró ẹ̀rí afẹ́ṣiṣẹ́ kejì nìyẹn inú jẹ́ hajj afẹ́ṣe tawaf Ànábì sọ̀rọ̀ tó pọ̀ nípa tawaf láfi ní akànmú díẹ̀ náà ni ẹ̀rí àdìsí tá a kà sẹ́yìn Imam Tirmidhi ló gba yẹn náà wá èyí tá a fẹ́ kà ní sí Imam Tirmidhi òun náà ló gba àdìsí yìí náà wá ẹ̀rí èyí tí a fẹ́ kà àdìsí ẹlẹ́kẹrin àdìsí Abdullahi ibn Umar ni ó fi yé wa pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna masahahuma kafaratun lil khataya ó ní káfọ́ fi pa hajarul aswad tó wà lára Kaaba àti rúkúnù yamani orígun kan lè yẹn náà bẹ́ẹ̀ bá dórígun yẹn ibẹ̀ lábẹ̀rẹ̀ rọ́bà náà títí láfi lọ dé hajarul aswad yẹn pé bẹ́ẹ̀ bá ti fọwọ́ pa hajarul aswad tó sì ṣe báyìí àbí kótó ẹ̀ tó kan pé ó fọwọ́ fi pa tó bá rọ̀ ọ́ lọ́rùn kó gbẹ́nu sí báyìí bí ò bá rọrùn ló ṣẹ̀ṣẹ̀ kan tó tọwọ́ bí tọwọ́ ò bá rọrùn lọ́kàn tó lè nà sí bẹ́yà pọ̀ pa bí yẹn náà ò rọrùn lójú pé wà lókèrè kó ju ọwọ́ fún. Ànábì ní èyí ó wù kẹ́ ṣe nínú rẹ̀ sallallahu alayhi wa sallam kafaratun lil khataya àmọ́ pẹ̀ṣẹ̀ rẹ̀ ni. ìyẹn jọ kan inú àdìsó jẹ mọ́ Kaaba. Ànábì wa Muhammad Abdullahi ibn Umar ó ní wa sami'tuhu yakul mo tún gbọ́ tánàbí sọ báyìí pé man tafa bi hadha al-bayti usbu'a fa ahsahu kana ka'itki raqaba. Ànábì ní ẹni bá ṣe tawaf ẹni bá yí ká ilé yìí ilé ńlá al-Kaaba ní Ànábì ń sọ yẹn méní méjì mẹ́ta mẹ́rin tó ránà mi fa ahsahu ó ká dáadáa tó pé méje kana ka'itki raqaba yóò gbalada ẹni tí ó bọ́kù ọ̀run kò lọ́rùn ẹrú ó sọ́dọ̀ mọ́. àdísì kò tí ì dúró Abdullahi tó sọ pé wasami'tuhu yakul mo tún gbọ́ tí sọ báyìí pé la yada'u qadaman wala yarfa'u ukhra illa hatta Allahu anhu khati'atan wa kutiba lahu biha hasana. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yada'u qadaman kò ní gbẹ́sẹ̀ kan síwájú báyìí wala yarfa'u ukhra kò sí gbẹ́sẹ̀ míì náà sókè yẹn ni pé ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí bá ń gbé hatta Allahu anhu khati'ata Ọlọ́run bá fi mọ́ pẹ̀ṣẹ̀ rẹ̀ fún un wa kataba lahu biha hasana Ọlọ́run ó sì kọ dáadáa fún lórí ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí máa ń gbé fi ṣe tawaf. èyí ni jẹ́ hadith ẹlẹ́kẹ̀ẹ́rin ani Abdullahi ibn Umar ló gbà wá ẹwọnú Sunanu Tirmidhi inú tírà Imam Tirmidhi ẹ̀rí hadith yìí níbẹ̀. hadith alákàrún hadith Abdullahi ibn Abbas ni kọ́lọ̀ kó yọnu sí àti ìkọ́ ní Kaaba o. Ànábì ní la ya'tiyanna hadha al-hajar yawm al-qiyamah wa lahu aynan yubsiru bihima wa lisanun yantiqu bihi
yashhadu ala man yastalimuhu bihaqq sallallahu alayhi wa sallam. Hadith ẹlẹ́kọ̀ọ́ lónìí mo pé hadith alákarùn-ún ẹ̀rí Imam Sunanu Ibn Majah inú ẹ̀lẹ́tì rí hadisi tí mo ní Abdullahi ibn Abbas gbà wá. Kí ló wá wí o? Ànábì ní kó lọ dá yín lójú. Ànábì kan ní pẹ́ńpẹ́ la ya'tiyanna hadha al-hajar. Òkúta yìí yẹn hajar al-aswad tó wà lára Kaaba tó bá dá al-qiyamah ẹ̀rí bóò lẹ́tì rí gbà. Ànábì ní ẹ̀rí lẹ́ni tó lójú méjì yubsiru bihima tí fi ń wòran. Ahọ́n wà lẹ́nu rẹ̀ yẹn pé ó lẹ́nu nìyẹn. Ahọ́n ti wà lẹ́nu ẹ̀ tí ó fi máa sọ̀rọ̀. Kí ló fẹ́ sọ? Yashhadu ala man yastalimuhu bihaqq. Ó fẹ́ máa jẹ́rìí ẹni tí ó pọnlá ní tòdodo. Àṣé ó yẹ ká tún àníyàn wa ṣe kó jẹ́ torí ìtọ́ lọ́hùn ló fi ń pọ́n Hajar al-Aswad lá, kì í ṣe torí kí wọ́n lè rí ọ wọ́n tó ń lọ díẹ̀ gbọ́yá ẹ̀yà mi ń fọ́tò wọ́n ò sínú ẹ̀ kò ní jẹ́rìí ẹ̀ lálùkẹ́ àmọ́. Àwọn tó pọnlá ní tòótọ́ àni Hajar al-Aswad àwọn ló fẹ́ jẹ́rìí wọn lálùkẹ́ àmọ́ torí àfọlá àwọn tó fi sọ̀rọ̀. Àtàníyàn yín ṣe àbáwọn tó ṣe pé gẹ́lẹ̀ sọ pé ó lágbára o ìkàn ń rọ àwọn èèyàn sọ́tún ń rọ àwọn èèyàn sósì ni títí kọ́dà ó dé díẹ̀ báyìí ó pọnlá báyìí torí kí wọ́n lè sọ̀rọ̀ láyé ni àwọn èèyàn ó sọ wọ́n tó bá dàlù kíámà kò ní jẹ́rìí ẹ̀ ṣọ́ra àdánù. Ọlọ́run má ṣe tèmi àtẹ̀yìn ní àdánù. Èyí ni jẹ́ hadith nípa Hajar al-Aswad àti ìkó ní Kaaba nítorí ọ̀rọ̀ Kaaba tó bẹ́ẹ̀ gbà wá tá a ti lọ ẹ máa ń péjọ lẹ́lájì lálìkí àmọ́ Ọlọ́run já lè dáhùn àwọn tá a lọ tọdún yìí àtàwọn tó tákù lẹ́yìn tá a lọ Ọlọ́run kò ṣiṣẹ́ náà ń rọrùn fún wa kó sì ṣe fún níṣẹ́ tí yóò já tẹ̀wọ́ gbà. hadith ẹlẹ́kẹfà níbí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń ṣàlàyé ọlá tí ń bẹ fún tawaf tá a fẹ́ lọ ṣe fún wa. Àdìsí Aisha ìyàwó Ànábì wa Muhammad ló gba àdìsí náà wá. nǹkan àdìsí náà ẹ gbọ́ inú Sunan Abi Dawud inú ẹ̀ ní àdìsí yìí wà. Aisha yálà wa ó ní dájúdájú òun ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ báyìí pé tawafuki bil bayt òun là Ànábì dojú ọ̀rọ̀ kọ tawafuki bil bayt wa bayna Safa wal Marwa yakfiki li hajjatiki wa umratik. tawafuki bil bayt wa bayna Safa wal Marwa yakfiki li hajjatik wa umratik sallallahu alayhi wa sallam. Kí la Ànábì wí fún Aisha nínú àdísì àgbọ̀ pẹ̀lú ògo Ọlọ́run nísìnyí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam, hadith tí a gbọ́ kọjá yìí tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún ìyá ńlá wa Aisha yìí pé tawafuki bil bayt wa bayna Safa wal Marwa yakfiki li hajjatiki wa umratik.
Ànábì ní tọ̀wáàfù tó ṣe láàrin tọ̀wáàfù tó ṣe fi yíká Kaaba àti pọ̀ṣẹ̀ṣẹ̀ láàrin Sọ̀fà àti Márùwà ẹ̀rí yẹn pé àti mẹ́nubà Sọ̀fà àti Márùwà nìyẹn iṣẹ́ ẹlẹ́kẹta nìyẹn nínú iṣẹ́ hajj. Iṣẹ́ àkọ́kọ́ àníyàn pẹ̀lú làbẹ́yíkà, iṣẹ́ kejì òun ni tawaf, iṣẹ́ kẹta òun ni pọ̀ṣẹ̀ṣẹ̀ láàrin Sọ̀fà àti Márùwà. Àdìsí yìí ó ti mẹ́nubà Sọ̀fà lẹ́kan náà. Yẹn náà jẹ́ lára ọlá tí ń bẹ fáwọn àyè yìí. Ànábì ń sọ fún Aisha yìí pé tọ́wáàfù kìbìlì tọ́wáàfù tó fẹ́ ṣe yíká Kaaba àti pọ̀ṣẹ̀ṣẹ̀ láàrin Sọ̀fà àti Márùwà ó ti tó fún iṣẹ́ hajj rẹ àti iṣẹ́ umra rẹ. Yẹn nìkan kọ́ ló jẹ́ láṣẹ láfilá níládà umra o, yẹn nìkan kọ́ láṣẹ láfilá níládà hajj o, àmọ́ ká lè mọ pàtàkì àwọn àyè yìí. Ànábì fi sọ báyìí fún ìyá ńlá wa Aisha, pọ̀ṣẹ̀ṣẹ̀ láàrin Sọ̀fà àti Márùwà ìyẹn náà inú iṣẹ́ hajj ni ó jẹ́ iṣẹ́ kẹta fún ẹni tí ó fẹ́ ṣe umra. Kọ́lọ́hun bá láàánú kó má ṣe ní rọrùn fún wa, ó sì má jẹ́ káwọn àyè yóò bàjẹ́. Ṣáájú kẹ́yìn tó lọ Sọ̀fà àti Márùwà nígbà tó bá parí tàwáàfù bó ṣe yóò yẹn náfìlà méjì ní maqamu Ibrahim, yóò kó mbẹ́ yóò lọ mu omi Zemzem tí mímu rẹ̀ bá tẹ́ lọ́rùn lásìkò yẹn, táyì náà bá sì gbà lásìkò yẹn. Lára àwọn tó lọ́lá nìyẹn nínú àwọn iṣẹ́ àti umra ni àti hajj ni. Kí ló Ànábì wa sọ sallallahu alayhi wa sallam nípa omi Zemzem? Jabir ibn Abdullah òun ló gba àdìsí yẹn wá. Ẹ̀rí yẹn náà nínú Sunan Ibn Majah. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ma'u Zamzam lima shuriba la. Omi Zamzam ń tẹ̀yìn bá mú fún iṣẹ́ ni ó ṣe. Inú nírun mi mú omi Zamzam lánìí ẹ̀ pé kọ́lọ́hún ṣe ló kó fa ìwòsàn mi. Orí ní fọ́ mú omi Zamzam, ibìkan ní dùn ọ́ lẹ́sẹ̀ mú omi Zamzam, kódà ẹ̀rùn ní bà ọ́ lákòókò yẹn mú omi Zamzam. Láàrin yìí àwọn jama wa tí bẹ́yà sí òye àbí tó ìyẹn náà wọ́n nú àwọn àfáà náà lónìí táì dún wọn bánàbí ti mọ́ ń gbọ́rọ̀ rẹ̀ kalẹ̀. Omi Zamzam Ànábì ní ń tẹ̀yẹ̀ bá mú fún iṣẹ́ rẹ̀ ní ó ṣe. Ànábì ò ní ń tá a bá wúwẹ̀ rẹ̀ fún ìṣomi tá a fi wẹ̀, ìṣomi tá a fi para, ìṣomi tá a ń fún sísọ nígbà tó ọjà ò bá tà. Múmu ẹ̀ ní ìwòsàn. Kọ́lọ́hun bá láàánú kó jẹ́ kẹ́sìn náà ó yẹ wájú báyìí lọ. Àdìs tí ọkàn nítorí bá a bá parí iṣẹ́ àbá ṣe Sọ̀fà àti Márùwà bó ṣe tó bá jẹ́ umra nìkan ni orí fífá lọ́kàn ìyẹn jẹ́ iṣẹ́ kẹrin tó jẹ́ àwọn iṣẹ́ umra ìyẹn bó ṣe. Àmọ́ gbà tó ṣe pé nípa hajj ni ó ti fárí náà ń bẹ̀ ó tutù eré ẹ̀fá Mínà láàlọ́ bá kó Mínà á darí sí Àràfá, torí bàbá tó wá padà kó l'Àràfá tó padà sí Mínà mo fi Mínà yẹn lẹ̀ náà ẹ jẹ́ kí mi àtẹ̀yìn ká darí s'Àràfá ká lọ gbọ́ kí l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa lásọ̀ọ́lẹ̀ rẹ̀ nínú Àràfá. Aisha yálà wa ni ó gba àdìsí yìí wá. ń bẹ nínú Sunanu Nasa'i, Imamu wa Nasa'i. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ma min yawmin akthara an yu'taka Allahu fihi abdan minan nar min yawmi Arafa. Ànábì ní kò síjọ́ kan ẹ̀rí tí Ọlọ́run bá máa ń bọ́ okùn kó lọ́rùn ẹrú, yẹn pé Ọlọ́run máa ń bọ́ okùn náà kó lọ́rùn ẹrú
tó jujọ́ àràfà lọ kò síjọ́ kan tó tójọ́ àràfà tọ́lọ́hun ń ṣe bẹ́ẹ̀. wa innahu la yadunu thumma yubahi bihimul malaika wa yaqul ọlọ́ọ̀bá yóò asúmọ́ sánmà ayé yẹn pé yóò súnmọ́ àwọn ẹ̀dá jùlọ yóò kò ní sánmà keje lọ́hùn yóò á ní ẹ̀yin màláíkà mi ẹ wò wọ́n o àwọn tẹ́ ni wọ́n mọ̀ tẹ̀jẹ̀ ra wọn lẹ̀ ní ẹ mọ̀ wọ́n yubahi bihimul malaika ẹ wò wọ́n ẹ wà àwọn ẹrú mi ẹ̀bẹ̀ ṣe ń ṣàfọ̀mọ́ fún mi ẹ̀bẹ̀ ṣe ń fọ́ra gbolẹ̀ fún mi ọ̀bẹ̀ ṣe ń porí mi ọ̀bẹ̀ ṣe ń ṣe báyìí ṣe ń ṣe báyìí ṣe ń báyìí náwọn dáadáa tí àtẹ̀mí àtẹ̀yìn tá a ṣe níjọ́ yìí àbí tá lára jì máa ń ṣe ẹ̀rì wayakul ma arada haula wọn à ní àwọn eléyìí kí ni wọ́n ń fẹ́ o kí làwọn ẹrú mi ń fẹ́ nígbà tí wọ́n bá lọ tó sì mọ ohun tó ń fẹ́ ó yẹ kó o mọ kí l'Ànábì náà fẹ́ ń bẹ̀ kí l'Ànábì wá sọ nínú tó dá kẹ́dà onífẹ̀ẹ́ sí jù níjọ́ àràfá ìyẹn ni pé irú àdúrà wo ló dá káṣe jù agbọ̀n yẹn náà nísìn nínú hadith Amr ibn Shu'aib tóun náà gbà lọ́dọ̀ bàbá rẹ̀ tó gbà lọ́dọ̀ bàbá rẹ̀ ó ní oníṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó fi yé wa yí pé khairu du'a yawmi arafa wa khairu ma qultu ana wan nabiyyuna min qabli la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Ànábì ní khairu du'a àdúà tó dáa jùlọ òun là àdúà àjọ àràfá jẹ́ tí ó gbọ́ dáadáa àdúà tó dáa jùlọ òun là àdúà ìjọ àràfá kama abi Ànábì pé a ti gbọ́ àdúà olúwa dáa jù kẹ́yìn tí ń bẹ̀ Ànábì ní khairu ma qultu ana wan nabiyyuna min qabli àmọ́rọ̀ àdúrà tèmi ṣe jù níjọ́ yẹn àdúrà tó dáa jù tí mo ṣe níjọ́ yẹn àdúrà tó ṣe pàtàkì jù mo gbà lálàájì kí wọ́n ṣe níjọ́ yẹn ó yà rán alé tí pé olànẹ́bì náà ṣe jù lànẹ́bì fi ń sọ fún wa pé àdúrà tèmi ṣe jù níjọ́ yẹn wan nabiyyuna min qabli àtàwọn ànẹ́bì tó ṣáájú mi ànẹ́bì wa Muhammad kọ́ ló kọ́ ṣe hajj àwọn ànẹ́bì kan ti ṣáájú ẹ̀ táwọn náà ti ṣe hajj ẹ̀rí tí wọ́n sì gbára táwọn náà gbára fa Ànábì ní gbólóhùn náà ni la ilaha illallah ó jẹ́rìí pé kò sọ́ba kan tó yẹ kẹ́yìn ojọ́sìn fún ní tòótọ́ lẹ́yìn ọba dẹ́dà Allah wahdahu la sharika lah àtsọ́ni kò lórogún lahul mulku òun ló lọ́lá wa lahul hamdu òun ló sì lẹ́yìn wa huwa ala kulli shay'in qadir òun ní kápá lórí gbogbo nǹkan pátápátá Ànábì ní gbólóhùn tóun wí jù léyìí tó sì dáa jù tóun wí kí kò sí àjò òun lòun kọ́ wí àtàwọn ànábì tó ṣáájú tóun òun ní gbólóhùn yẹn Kùránì ń kọ́ bẹ́ẹ̀ ni Kùránì dáa kì í ṣe ọ̀kẹ́yàn ká àmọ́ dídá rẹ̀ ò tó gbólóhùn yìí ń jọ náà àtẹ̀mí àtẹ̀yìn àmọ́yà Al-Kùránì tó ànábì àmọ́ ànábì ní gbólóhùn tó ń wí ni. ọ̀dà kò burú mo fẹ́ kọ́lé mo fẹ́ ralẹ̀ mo fẹ́ ga níbi jẹ́ mò ń wá kọ́nà ojì mò ń fà láfíà mò ń fẹ́ gbá mò ń fàwo mo fẹ́ lọ́kọ mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ bímọ ńkọ́ yẹn náà ò burú torí àdúrà àjọ yẹn làdúrà tó dáa jù yẹn àdìsá àkọ́kọ́ tá a kọ́ kà fúnra wa ẹ̀rì ìjọ yẹn ìjọ tó dáa jù ni àdúrà tẹ́yìn báyìí ṣe ń bẹ̀ ló dáa jù àmọ́ sórí ìgbà tí wọ́n ń sọ fọlọ́hún wípé la ilaha illallah tó ń yan ọlọ́hun yẹn wahdahu la sharika lah ní ọlọ́hun dùn sí ọ ọlọ́hun ti di mọ bùkátà rẹ gbólóhùn yẹn ń lò bá mọ̀ wí jù kókó gbogbo bùkátà rẹ sábẹ́ rẹ̀ torí ohun tí gbólóhùn fi parí pé wa huwa ala kulli shay'in qadir
ọlọ́run òun lọ́ba tó níkápá lórí gbogbo ohunkóhun bùkátà rẹ̀ yìí náà ọlọ́run níkápá lórí ẹ̀ ó fẹ́ bímọ náà ọlọ́run níkápá lórí ẹ̀ kò sí ohun tọ́lọ́run ò níkápá lórí ẹ̀ èyí nínú jẹ́ àdúà tíjọ́ àràfà ó sì jọ̀rọ̀ nípa àràfà bàbá kò láràfà ẹ̀yin jàmáà mi Muzdalifa là ń bọ̀ tí Ànábì sọ nǹkan nípa rẹ̀ Ànábì sọ̀rọ̀ tó pọ̀ a kàn máa mú ní díẹ̀ ni èyí hadith tí ìyálà wa Aisha gbà wá ni a rí nínú Sahih Imam Bukhari ẹ̀rí yálà wá fi yé wa pé ista'dhanat Sawdatu Rasulallahi sallallahu alayhi wa sallam laylatal Muzdalifa tadfa'u qablahu wa qabla hatmati an-nas wa kanat imra'atan thabita yaqul al-Qasim wa thabita الثقيلة قال فأذن لها فخرجت قبل دفعه وحبسنا حتى أصبحنا فدفعنا بدفعه فأذن لها فخرجت قبل دفعه وحبسنا حتى أصبحنا فدفعنا bidafa'i àdìsí gẹ́gẹ́ bí awí Ìmáàmù Bukhari òun ló gba àdìsí yìí wá kí làdìsí yìí ń wí Aisha yánlá wa oníjọ́ Muzdalifa ní alẹ́ nítorí tóòrùn bá wọ̀ tá a ké Zuhri àti Asiri papọ̀ tá a bẹ̀rẹ̀ sí mọ̀ bẹ̀rẹ̀ ohun títí tóòrùn náà bá wọ̀ á kó mbẹ̀ á là ń bọ̀ ní Muzdalifa láti kí Magribi àti Ishai bó wọ débẹ̀ láago 12 òru àkókò yẹn náà ló fẹ́ kí Magribi pẹ̀lú Ishai àmọ́ yálà wa Aisha wà níjọ́ yẹn Sauda lára àwọn àyàwó oúnṣẹ́lá ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó tọrọ yọ̀ǹda lọ́wọ́ òjíṣẹ́ ńlá ní òru Muzdalifa yẹn kí lè yọ̀ǹda tó tọrọ ó tọrọ ìpèdè òjíṣẹ́ Ọlọ́run yóò ní jẹ́ kémi ó mọ ṣáájú rẹ̀ àti pé kó tó di pé àwọn èèyàn ẹsẹ̀ girigiri ó pọ̀ táwọn èèyàn ó fi pọ̀ jù wa kanat imra'atan thabita Aisha àfi ànkú pé yálà wa Sauda yìí obìnrin kan tó sanra ni ẹ̀rí àti gbèsè rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ò fúyẹ́lẹ̀ ò tóbi fa adina laha bó ti tọrọ yọ̀ǹda yẹn Ànábì sì fún ní yọ̀ǹda fa kharajat qabla daf'in ṣáájú k'Ànábì ó tó máa lọ òun ti bẹ̀rẹ̀ sí máa lọ ó ti jáde kó ní Muzdalifa wa habasana Ànábì ní ẹ̀yin dúró títí kílẹ̀ fi mọ́ kẹ́ kásùbà náà tó Muzdalifa lá kásùbà ẹ̀rí fadafa'na bi daf'in tó àwa ń lọ nísìn nígbà tí Ànábì ń lọ láàrin yẹn àtàdísì míì náà ní jẹ́ ìtọ́ka látọwọ́ oúnṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam fún àwọn obìnrin tó bá ti darúgbó àdísì míì wà tó sọ yẹn irú obìnrin yìí kò lágbára láti rìn pípọ̀ aláàárẹ̀ bí òru bá ti lọ síwájú ó ti dé dájì kásùbá ò tó àwọn lè máa lọ Mínà èyí náà ń tọ́ka pẹ̀lú èyí tó dájú wípé ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn ni ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa jẹ́ ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí bàbá wa kásùbá àbúṣe Muzdalifa gẹ̀rẹ̀ ó di Mínà bẹ́tà lọ jùkò Muzdalifa yẹn láti ṣàwòkó wa a fẹ́ lọ jùkò tà kọ́kọ́ hadith tí a fi rán wa létí yẹn gbogbo ẹ̀ kẹ́lẹ̀ mọ̀ yí pé kò sí kan tá a fi fẹ́ ẹnu tẹnu ẹ̀
yíyẹ tó pé akànró lásán gbogbo ẹ̀ náà wà lérí ètò. ẹ dákun ètò yìí náà ni ẹ gbọ́ kẹ́yìn náà ó tẹ̀lé nítorí àdìsí àkọ́kọ́ tá a fi bẹ̀rẹ̀ ìpàdé ètò ní pé khudhu anni manasikakum ẹ gba ẹ̀sìn yín lọ́wọ́ mi bí ẹ bá gbàgbé àdìsí yìí ọ ṣètánì lẹ́ẹ̀ ti gbá o ọlọ́run má jẹ́ kí mi àtẹ̀yìn ká gba ẹ̀sìn wa lọ́wọ́ ṣètánì nítorí yad'u hizbahu liyakunu min ashabi sa'ir òun náà ní pè tóun náà ń pè lọ́tọ̀ kó lè dẹ̀sìn máa yín rú lójú yín ló dàrú máa yín lójú ọlọ́run má jẹ́ ṣètánì kó ráyè lára tèmi kó sì ráyè lára tìyín náà. ẹ̀rí anabi wa Muhammad nínú àdìsí tí Aisha gbà wá àríyàn nínú musnad imam Ahmad nínú ẹ̀ láti rí yẹn. anabi ní idha ramaytum faqad halla lakum at-tibu wath-thiyabu illa an-nikah. lára òfin ìjọ yẹn ẹ̀rí anabi ń rán wa létí ọ̀kan yẹn. àdìsí tí mo ní Aisha gbà wá táyì ní sunan Ibn Majah ó ní tẹ́ ẹ bá ti jùkò bó ṣe kí ni mo wí tẹ́ ẹ bá ti jùkò lẹ́ẹ̀kan náà faqad halla lakum at-tib ẹ lè bẹ̀rẹ̀ sí máa lo lọ́fíńdà ẹ lè pààrọ̀ aṣọ ìrọ́mù tó wà lára yín kẹ́ ẹ wá aṣọ lé ẹ̀rí Ànábì ní wa thiyab ila nikah lọ́kọ-láyà lè ò lè súnmọ́ra wọn lẹ́ẹ̀kan náà àwọn lọ́kọláyà àwọn ni wọ́n lè súnmọ́ra wọn a lè so igi débi pé lọ́kọláyà ó bẹ̀rẹ̀ sí máa súnmọ́ra wọn. àdìsí mi wà tí Ànábì idha ramaytum wa halaqtum tẹ́ ẹ bá ti jòkó tẹ́ ẹ sì fa orí àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ pọ̀ lórí àdìsí ẹlẹ́kejì yẹn tánàbí ní tẹ́ ẹ sì fa orí yín mo fi yọ̀ yẹn kó nítorí pé Sunna TV wá ń bèè àdìsí tó dájú tó sì lálàáfíà òun láfi máa ṣe wáàsí fúnra wa. àdìsí míì tí ó ṣe pàtàkì níbi ọ̀rọ̀ alébọ́ra ńlẹ̀ alèlò lọ́fíńdà ìyẹn abálẹ̀ alèlò lọ́fíńdà yẹn pé ọṣẹ tí lọ́fíńdà wà nú ẹ̀ ọṣẹ tó lóòórùn alèpàrọ̀ aṣọ lé èyí náà ṣe pàtàkì àdìs Abdullahi ibn Abbas ni ẹ̀rí yẹn nínú Sahih Imam Bukhari. kí ni ó ṣẹlẹ̀ nínú àdìs yìí qala rajulun nabiyyi sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá anabi wa Muhammad nínú àwọn sàábé ni ó ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run zurtu qabla an armiya nígbàtí mo dé Mínà mo kọ́ lọ ṣe tàwáfùlì ìfádọ̀nà torí àwọn iṣẹ́ mẹ́rin ló wà níjọ́ yẹn àjòkò afa orí apẹ̀ràn a sì ṣe tàwáfùlì ìfádọ̀ òun wá ríra rẹ̀ gẹ́gẹ́ ẹni tó ti gbádàyé pé ń tọ́kàn ní níjọ́ ọdún jọ́tẹ̀ bá kọ́ dé Mínà ó ní tòun o zurtu qabla an armi mo kọ́ lọ ṣe tàwáfùlì fádọ̀nà ṣáájú kẹ́mi ó tó jùkò qal Ànábì sọ báyìí fún pé la haraj kò ní láì fi kan tó ẹlòmíì náà tó wá halaktu qabla an azbah rẹ òjíṣẹ́ Ọlọ́run pọ́blẹ́mù tèmi ni pé àbí tó tẹ̀lẹ̀ sẹ́mi tó ní pọ́blẹ́mù pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ bí tètè tèmi ni pé mi ti fárí kí n tó pẹran qal la haraj Ànábì ti sọ fún bákan náà yìí pé èyí tó ṣe yẹn náà kò ní láì fi kan kò burú ẹlòmíì náà tó wá zabahtu qabla an armi ìrẹ̀ òjíṣẹ́ Ọlọ́run mo mọ̀ ti pa ẹran tèmi ṣáájú kí n tó jù kó qal Ànábì fún lésì pé la haraj èyí tí wọ́n náà ṣe yẹn kò ní láì fi kan báwo ní Sahih Imam Bukhari àrí àdìsí yẹn òun ni ìdí ọ̀ràn tá a mọ̀ ń sọ fún alálàájì wa yìí pé kò ní láì fi kan ọ̀pọ̀lọpọ̀ wa ti máa ń sanwó ẹran wa ṣáájú ká tó kó lè fi lọ Mínà tó
ẹlòmíì náà Mínà náà ni ó dé kó sanwó ẹran ẹ̀, ẹlòmíì Àràfá ni ó dé kó sanwó ẹran, ẹlòmíì tó bá padà sí Mínà padà ni ó sanwó ẹran, kò sí ìtọ́ ilé láì fi rìn. bí o bá ti wá lọ jùkò ọlá pé o ti sanwó ẹran rẹ sẹ́yìn wọ́n ti pẹ́ran rẹ, òkun ẹ tó jù ẹ ti ń jẹ́jẹ́ méjì fún ọ. báwo ọ orí rẹ ni o kọ́ fáná, kò ní láì fi kan kó gẹ irun orí, àmọ́ èyí tó dáa jù náà adébẹ̀yẹn náà ní sìgẹ́ bí ohun tí a wí. ẹ̀rí orí rẹ ni o kọ́ fá àbó gẹrun orí rẹ, níbẹ̀ yẹn ìwọ náà ṣe oríṣi méjì nínú iṣẹ́ nìyẹn. bó sì wọ́ lọ ṣe tàwáfù lè fádọ̀ náà, torí orígun ájì kan lòun náà. ẹ̀rí lóòótọ́ àdìsí tèmi àtẹ̀yìn tá a mọ̀ ń kà àbí èyí tá a ń gbọ́ àbí èyí tá a ń lò pé alhajju Arafa, hajj ìdúró láràfá ni òun nìkan kọ́ ò bẹ́ẹ̀ kò ń lé tó lọ dúró láràfá nìkan tí ò ti àwọn nǹkan tó ṣíwájú yẹn kò ní hajj o, tòrájì rẹ̀ ò pé ni. dáfìlì fádọ̀ orígun ni. ọlọ́run kò ṣe gbogbo ẹ̀ náà nírọ̀rùn fún wa. ẹ̀rí àdìsí kẹ́yìn ìyẹn àwọn pàtàkì iṣẹ́ hajj láti sọ nípa rẹ̀ yẹn. a sọ nípa ibi tá a ti dàníyàn, báwo la dàníyàn ọ̀hún gbà, làbáyíkà pàtàkì ẹ̀, nígbà wo ni làbáyíkà ó dúró, bàbá dé tawaf báwo la ṣe, hajarul aswad ọlá tí ń bẹ fún, amumi zemzem, a lọ Safa àti Marwa, a kún bẹ̀ yẹn náà, a fa orí, a parí umra nìyẹn níjọ́ kẹjọ oṣù Dhul Hijjah. ìjọ yẹn ni a kó nílé tí a bá wà ní Mẹ́kà tá a lọ Mínà, a kó ní Mínà, a lọ Àràfá ìtí jẹ́jọ́ kẹsàn-án torí aṣọ Mínà ni lákò ní Mínà yẹn níjọ́ kẹsàn-án, a kó ń bẹ̀ níjọ́ Àràfá yẹn aṣọ Muzdalifa, a jí kò ní Muzdalifa, a wà padà sí Mínà, a lọ jùkò àtàwọn nǹkan tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò ṣàyí mẹ́nu bà ọ̀kọ̀ọ̀kan rẹ̀. èyí tí mi àfi parí àdísì tòní ó ní asọ́lẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. èyí ń bẹnu Sahih Imam Bukhari, àdísì kan tó gbajúmọ̀ ni tí Abu Hurairah gbà wá. ẹ̀rí tàṣí mọ́ tètè kà fúnra wa níbi ọ̀rọ̀ hajj. ẹ̀rí mo sọ̀kalẹ̀ síbẹ̀ yẹn nítorí bá ṣe ń ṣe hajj wa ń ṣe ní láàánú. hajj iṣẹ́ tó lé ní kọ́dà jihadu lànà bí pé kámọ́ wá ṣe hajj náà láì rántí kí la fẹ́ gbà níbẹ̀, ohun tó burú ni, ohun tó burú ni, wàláhì ohun tó burú ni. tẹ́rẹsàn yìí pọ̀ ká máa wá bí mùsùlùmí tòní tájì náà tó ń lọ kí ló fẹ́ fi gbà lọ́dọ̀ Ọlọ́run kó mọ̀ wí táata. ẹlòmíì náà tiẹ̀ ń wí ohun tó yẹ kó wí àmọ́ orí ahọ́n ló wà kò dọ́kàn kí ní dìgbà wo. ẹ má gbàgbé Ànábì ló sì sọ, kì í sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu. Ànábì ni man hajja lillah falam yarfuth walam yafsuq raja'a ka yawmi waladatuhu ummuhu. Ànábì ni ẹ bá ṣe hajj nítorí t'Ọlọ́hun tó Ànábì dé ti sọ pé ní bá ṣe hajj ẹ̀ àmọ́ kò yọ kó nú ẹ̀. ó ní man hajja lillah ni tó bá ṣe hajj nítorí t'Ọlọ́hun tó àníyàn rẹ̀ dá nítorí t'Ọlọ́hun ni. àwọn ìgbà tó di hajj yìí ó gbàgbéra, Ànábì ní kó mọ́ gbàgbéra, falam yarfuth, kò hùwà ìbàjẹ́, ìwà àgbèrè, wá bí ṣìnà walam yafsuk, kò wá pòkì, kò lò fẹ́nu,
kò gbé nǹkan mọ́ nǹkan, kò gbé nǹkan ní nǹkan mọ́ tiẹ̀. Gbogbo ẹ̀ náà ló rọ Ṣẹ̀tánì lọ́rùn láti darí ọmọ ènìyàn lọ sí díẹ̀. Ọ̀rọ̀ ẹnu rẹ̀ dá, ìgbésẹ̀ rẹ̀ dá, kò dájú, ó láàánú. Ànábì ní ẹni bá rí tiẹ̀ ṣe bẹ́ẹ̀ rọ́jà akẹ́yọ́ mi wọlé tó hùn mọ́ tó bá padà kó ní hajj náà yóò máa padà gẹ́gẹ́ bíi pé jíjọ́ tí ìyá rẹ̀ bí, jíjọ́ tí ìyá bá bí ni kò ṣẹ̀ṣẹ̀, pílẹ́ṣọ̀ ni ìmọ̀ mọ́. Aláàjì ẹ dákun ẹ jẹ́ kí irú ọlá yẹn ó wù yín, ń dáadáa máa ń wù yàn ni. Ẹ̀jẹ̀ tẹ́ gbé kò lé ẹ mọ́tò jẹ́ ó tún tẹ̀lé yín padà wálé. Ohun àkọ́kọ́ àníyàn ni o, ẹ tú àníyàn yín ṣe, ẹ tú àníyàn yín ṣe. Ó fi lórí ahọ́n pé àmì alhamdulilayi ìmúlẹ̀ torí tọ́lọ́run ni mo tẹ̀ ń tẹ̀ ń ṣe lọ́hùn ò jẹ́ ká lè jẹ́rìí yín pé ẹ̀ ń lọ torí tọ́lọ́run ni. Bàdá ìjọba Saudi gbọ́rọ̀ fọ́tò kalẹ̀ lọ́dún yìí, kámẹ́rà kalẹ̀ lọ́dún yìí, fídíò kalẹ̀ lọ́dún yìí pé ẹni bá yọ ní gbangba haram ẹni bá yọ nídìí Kaaba yóò san e báyìí, ọlọ́pàá ó gbé wálé ní gbogbo iná ṣẹ̀ṣẹ̀ ń ra ilé ẹni tí ń sin bí ẹ̀ fọ́tò tẹ̀yìn yọ tẹ́lẹ̀ kí lẹ fẹ́ fi ṣe, kí lẹ fẹ́ fi dà káyì lè rí yín. Bí ẹ̀ bá ṣe ń dùgbò káyì ó rí, ayé ó rí o. Ọlọ́run náà sọ lẹ́ẹ̀kan méje bí wọ́n torí kan lè rí ọ ní ìwọ náà ní bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ti rí ọ láyé, èmi ò fẹ́ rí ọ lónìí. Ọlọ́run bá rẹ̀ dáníjọ́ yẹn wàhálà dé. Ájì ò sì wá rọrùn kẹ́yìn wá ṣe, kẹ́yìn mọ́ gbàládá lórí ẹ̀. Àrọ̀ra wa láwa tí à ń lọ tó adúgbò fọlọ́hún, àánú Ọlọ́run pọ̀ lórí ẹ̀dá mi. Ẹnìkan ti lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe, wọ́n ń tàbámọ̀ dòní, wọ́n sì ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run, wọ́n sì ń tọrọ kọ́lọ́run tó bọ̀ alẹ́ sí káwọn lọ fẹ́lọ́ chájì míì nítorí tọ́lọ́hún. Ọlọ́run ó bò yín láṣìírí. Ẹ̀yin ọmọ ìyá nínú Islam nírí tòní yìí jù báyìí lọ. Dúpẹ́ fọlọ́hún tó fún wa ní tòní. Akáwọn kan tí wọ́n wà lẹ́yìn ẹ̀rọ tẹ́ fi ń wò wá, àwọn tẹkinísíàn wa bí wọ́n ti ń tò bí wọ́n ti ń tẹ́ fi ń wò wá yìí kì í ṣe ohun tó rọrùn. Wọ́n kọ́ wọ́n mọ̀ wọ́n ti ń lò. Ọlọ́run kó bá a san wọ́n lẹ́san dáadáa bí wọ́n ṣe wá ń tó yìí. Ọlọ́run kó bá a tó ọ̀rọ̀ tiwọn náà. Alámòjútó àgbà Dr. Abdulrahim Chitu Thani, Ọlọ́run á bẹ̀ ọ́ bẹ́ẹ̀ náà ṣe ń tó tẹ̀sí ń rí tò tí nǹkan kan ò dàrú láti ọjọ́ yìí kò ní dàrú mọ́ yín lọ́wọ́ o. Dáadáa yìí náà ẹ̀yin náà jogún ẹ̀ lọ́dọ̀ bàbá yín ni. Ọlọ́run jẹ́ káwọn ọmọ jogún ẹ̀ lọ́dọ̀ ẹ̀yin náà. A kí àwọn tí ń ná owó ó ribiribi nítorí kí mùsùlùmí kẹsìn ẹ̀ lè yé. Ó ṣe ní láàánú kẹ́hìn mọ́ irú iṣẹ́ yìí kó mọ́ wúyàn lórí. Àbẹ̀ Ọlọ́run àrísìkí wọn mọ̀jẹ̀ ó gbẹ́, èmi ńlá wọn mọ̀jẹ̀ ó rú wẹ́wẹ́. Àwọn náà jogún èyí lọ́dọ̀ bàbá wọn ni Ají Sàká Séfù Àríkọ́ṣe. Ọlọ́run jẹ́ kálíkì ìyá wọn ó dáa fún gbogbo wọn. Tó ẹ̀yin náà jogún èyí lọ́dọ̀ bàbá yín ni Ají Abdulrazak, Ají Musa, Ají Yakub bẹ́ẹ̀ lọ lẹ́yìn obìnrin inú yín, ẹ̀yin ọkùnrin gbogbo yín. Ọlọ́run jẹ́ káwọn ọmọ jogún èyí lọ́dọ̀ ẹ̀yin náà. Àwọn ọmọ náà ti ń jogún ẹ̀. Ọlọ́run má fi nǹkan kan ṣe àwọn ọmọ náà fún yín. Ọláàánú Ọlọ́run atọ́ fún gbogbo àwọn àfà àwọn ìmáàmù ńláńláńlá tí wá bí. Ọlọ́run kó sáwọn náà lẹ́san dáadáa. Ọlọ́run ní àṣẹ ánímọ́lẹ̀ tí ìsàlẹ̀ tiẹ̀ náà ṣòkun. Ọlọ́run kó kọ́ àwọn náà mọ̀ ṣe kó yọ Ṣẹ̀tánì kó nínú gbèsè ayé wa. Ọlọ́run kó fọ̀nà mọ̀ wájú báyìí lọ. Abẹ́ Ọlọ́run fúlù tá a wà ìlú Benin Ọlọ́run jẹ́ lu yóò bàjẹ́ gbogbo ìlú pátápátá tí wàhálà wà Ọlọ́run bá fi tútù síbẹ̀ ilẹ̀ Saudi abẹ́ Ọlọ́run mọ̀ jẹ́ lu yóò bàjẹ́ o. Ọlọ́run abẹ́ ọ mọ̀ jẹ́ lu yóò bàjẹ́. Ọlọ́run abẹ́ ọ mọ̀ jẹ́ lu yóò bàjẹ́. Atọ́rọ́ fún ọmọ ìyá wa Badrudeen lára àwọn tí wọ́n gbìyànjú ni níbi ẹ̀sìn yìí. Ọlọ́run ọba láàánú ó sì ń wọlé Ọlọ́run. Ọlọ́run kó ṣàlìjánà lábọ̀ ẹ̀, Ọlọ́run kó ṣàlìjánà lábọ̀ ẹ̀ àti gbogbo àwọn òkú ìdílé tiwa náà. Abẹ́ ẹni wọ Ọlọ́run fọlá rẹ̀ fi bẹ̀ ọ́. Jẹ́ mùsùlùmí wa mọ̀jẹ̀ ó bàjẹ́, jẹ́ ènìyàn wa mọ̀jẹ̀ ó bàjẹ́, jẹ́ ọmọlúwàbí wa mọ̀jẹ̀ ó bàjẹ́. Bàbá gbẹ̀rù wa láyé àlìjánà ni ó já sọ̀kalẹ̀ sí. Allahumma salli wa sallim wa barik ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله
الله الله أكبر الله أكبر ولله